Aláròye máa wí o. Ọba Ìgbò lẹ́kọ̀ọ́ jẹ́wọ́ jìbìtì ni mo fẹ́ fi ìwúyè tí mo fẹ́ ṣe lù. Àwọn agbófinró ìpínlẹ̀ Èkó tí wọ́n fi páńpẹ́ ọba gbé ọkùnrin ẹni ọdún márùndínláàádọ́rin kan Chibuike Azubike nítorí bó ṣe ń pe ara rẹ̀ ní òbí ìpínlẹ̀ Èkó, èyí tó túmọ̀ sí ọba Ìgbò nípínlẹ̀ Èkó, ni ọkùnrin náà ti jẹ́wọ́ pé àwọn fẹ́ fi ayẹyẹ ìwúyè ọ̀hún ṣe gbájú-ẹ̀ fáwọn èèyàn tí wọ́n ń bọ̀ wá síbẹ̀ ni. Ayẹyẹ ìgbadé ọba yìí tí wọ́n ti múra rẹ̀ tí wọ́n fẹ́ fi dá àríyá rẹpẹtẹ sílẹ̀ ní Apple Hall, Àmúwò-Ọ̀dọ̀fin nípínlẹ̀ Èkó làwọn ọlọ́pàá ti figi gún fún wọn báyìí. Azubike tó wá láti ìlú Obodoku, ìjọba ìbílẹ̀ Ìdí-Àtò nípínlẹ̀ Imo, làwọn ọlọ́pàá mú òun pẹ̀lú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mẹ́ta kan tí wọ́n ń ṣe ojúṣe àfọ̀bàjẹ́ àti olùdarí ètò ọjọ́ náà lọ́jọ́rú Wednesday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún yìí lásìkò tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ ìwúyè wọn ọ̀hún. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé papọ̀ pẹ̀lú Azubike ní Chibuzo Ani, ẹni ọdún 67, Martins Nwadika, ẹni ọdún 75, àti Ikechukwu Franklin Nnamdi, ẹni ọdún 41. Gẹ́gẹ́ bí igbákejì alukoro ọlọ́pàá nípínlẹ̀ Èkó, Babáṣèyí Olúṣèyí ṣe sọ, ó ní tí kì í bá ṣe wípé ìjọba dá wọn dúró, àwọn afurasí náà ti ń palẹ̀mọ́ láti ṣí ilé àgbàyanu ńlá oní-bílíọ̀nù 1.5 náírà tí wọ́n ń pè ní ààfin òbí ìlú Èkó lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 13 oṣù kẹsàn-án yìí lágbègbè Àmúwò-Ọ̀dọ̀fin nípínlẹ̀ Èkó. Lẹ́yìn tí wọ́n ta àwọn agbófinró lólobó tán ni wọ́n kọjá síbi tí wọ́n ti fẹ́ ṣe ayẹyẹ náà tí wọ́n sì ti pa lórúkọ ìjọba láti dá wọn lọ́wọ́ kọ́ lórí ohunkóhun tí wọ́n fẹ́ gbé ṣe níbẹ̀ àti láti dáàbò bo ará ìlú kí àwọn afurasí àtàwọn ẹmẹ̀wà wọn má bàa ṣì wọ́n lọ́nà. Lẹ́yìn ìgbésẹ̀ yìí ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tún kó àwọn ẹ̀ṣọ́ aláàbò títí mọ́ àwọn agbófinró ẹ̀ka ìpínlẹ̀ Èkó, ikọ̀ Strike Force àtàwọn ikọ̀ agbófinró mìíràn lọ sí àyíká ibi tí wọ́n ti fẹ́ ṣe ìwúyè wọn. Wọ́n kó wọn lọ síbẹ̀ láti rí dájú wípé ayẹyẹ náà kò wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣètò rẹ̀ àti láti rí dájú wípé wọn kò da omi àlàáfíà agbègbè náà àti ìpínlẹ̀ Èkó lápapọ̀ rú. Olúṣèyí fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lójú ẹsẹ̀ ni wọ́n ti kó àwọn afurasí tọ́wọ́ tẹ̀ yìí lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní Ìkẹjà tí wọn yóò sì fojú wọn balẹ̀ ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí. Lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, Olúṣèyí sọ wípé ọkùnrin tí wọ́n fẹ́ fi jọba yìí ṣàlàyé pé gbogbo ètò ọba jíjẹ táwọn ń ṣe yẹn nítorí àti lè lu àwọn èèyàn àwọn tí wọ́n ń bọ̀ bí àlejò ní jìbìtì ni, àti pé irọ́ ni gbogbo ẹnjiníà tó ń pe ara òun fáwọn èèyàn, òun kì í ṣe onímọ̀ ẹ̀rọ kankan, irinṣẹ́ ìkọ́lé lásán lòun ń tà. Alukoro ní ìwádìí tiẹ̀ tún fìdí rẹ̀ múlẹ̀ pé olórí afurasí Chibuike Azubike ti jẹ́wọ́ wípé òun kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjiníà tóun máa ń pe ara òun fáwọn èèyàn. Ìwádìí túbọ̀ fi hàn wípé ààfin ọba Ìgbò Èkó tí wọ́n láwọn fẹ́ ṣí yìí ète jìbìtì láti ṣègbájú-ẹ̀ owó fáwọn èèyàn ńláńlá àtàwọn ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ wá síbi ìnáwó náà ni. Ó ní Azubike ń dá gbogbo ètò ìwúyè ọba yìí sílẹ̀ láì jẹ́ wípé àṣẹ wá láti ìlú tàbí láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn Ìgbò kankan ni, àti pé ọkùnrin tó fẹ́ fira rẹ̀ jọba yìí pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n jọ ń gbé ṣì ń bẹ ní àkàtà àwọn agbófinró. Ó ní wọn yóò fojú wọn balẹ̀ ẹjọ́ tí ìwádìí bá ti wá sópin. Ó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti kó ọ̀rọ̀ náà dànù kí wọ́n sì máa kíyèsára nígbà gbogbo. Kọmíṣánná ìpínlẹ̀ Èkó CP Ọlọ́rundáre Jimoh náà wá kìlọ̀ fáwọn ará Èkó láti má ṣe kó sọ́wọ́ àwọn oníjìbìtì bíi ti Azubike àtàwọn ikọ̀ rẹ̀. Ẹ rántí pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí wọn yóò gbé olórí àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n fẹ́ máa fọwọ́ lálẹ̀ nípínlẹ̀ Èkó. Nínú oṣù kẹrin ọdún 2023 níjọba gbé ọkùnrin Ìgbò kan Frederick Nwajago tó ń pe ara rẹ̀ ní ọba Ìgbò lágbègbè Àjàó Estate nípínlẹ̀ Èkó tí wọ́n sì bá a ṣẹjọ́ láìmọye ìgbà kó tó lọ sí àtìmọ́lé.